Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Ó ṣe mí kàyéfì pé ẹnìkan lè nàka àlébù mọ́ ẹni gbajúmọ̀ láwùjọ láì ní any shred of evidence. My lord. Sustain. Báwo ni wọ́n ṣe mọ̀ pàlẹ́ evidence? Oh, ní kankan, you are bluffing. My lord, I am no fool. Àti ṣó yẹn. Enough. We need to talk. Barrister Animashaun, ẹ jókòó. Sit down. Kí ló ṣẹlẹ̀? Ní àtijọ́ tọmọ rí arira lánàá. So? We had a disturbing conversation. George, ọlọ́tí paraku ni. Kí ló sọ? Kò ń ṣe nǹkan tí George sọ ló bà mí. But nǹkan tí mo ń rántí nígbà tó ń sọ̀rọ̀ ni. And what is that? Deji Lawson Jr. Ó ní Bimbo. Inú court ló ti sọ o. Honorable, kí ni túmọ̀ nǹkan tó ń sọ? Ṣebí àwọn regular ọ̀rọ̀ tẹ́yìn legal people máa ń sọ tí ò jọ fọ̀, tí ò jọ ewì, tí ò jàdúrà yẹn náà ni. Yes, of course. It can be more than that. Junior mọ nǹkan táwa ò mọ̀. Tẹ́yìn ò sọ fún mi. Kí lẹ̀ ń sọ lẹ́nu yìí? Honorable, what are you hiding from me? Barrister, ẹ má bára yín jẹ́ wájú mi o. Àtijọ́ tí mo ti meet tí mo ti respect yín. And that is just because of what I've heard about you. So kí lẹ̀ ń sọ fún mi? How many more girls do we have to meet? Mo ti sọ gbogbo ẹ̀ náà ni. Ó tọ́ ni mo fẹ́! I want the truth! 5 girls. Honorable. Yes, please. Kí lẹ sọ fún mi now? Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó tó ń sìn ní. So irọ́ lẹ ti ń pa fún mi tẹ́lẹ̀. Ara yín lẹ ń ṣe o. Èmi kọ́ lẹ ń ṣe o. Tẹ́ bá lọ sẹ́wọ̀n, I will just move on to the next case. Gbogbo ẹ̀ náà nìyẹn. How many girls? 5. Mi ò gbà yín gbọ́. 6, 7, 8, 9, an entire school? 5! And that is the truth. Yes, that's the truth. What was she thinking? Kí la máa wá ṣe báyìí? Hello? Èwo ni no. Ṣé bí fídíò lásán ni? Kò ní láti kúrò nínú hospital yẹn rárá náà. À ń bọ̀, a sáré lọ sí meeting kan ni. Ṣé bí lórí ọ̀rọ̀ kéèsì náà ni? Túnú.
Ta ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn? Good. Tell her to stay put. I'm on my way. Mo ń bọ̀, má jẹ́ kó lọ. Mo ń bọ̀ nsìn. Let's go. Lógúndé. 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 Lógúndé, Lógúndé. Lógúndé, Lógúndé. Kí ló dé? Ó sọ mí káàkiri ni. Lógúndé. Mo ti ń pè yín bọ̀ látàárọ̀. Wo kí ló ń dà mí láàmú káàkiri sí báyìí? Ilé yín náà ni ọmọlẹ́wà ló lẹ́wà lójú ọ̀nà ni mo ní tètè báyìí. Ọ̀dà wo tó bá fẹ́ sọ ni kò ti sọ o. Mo ní ìpàdé kan tó wà very very important tí mò ń lọ sí o. Ìpàdé wo nìyẹn? Ṣé tó fẹ́ bá mi sọnù? Ọ̀dà ẹ má bínú. Iṣẹ́ rí pọ̀ ọ̀rọ̀ ọba tí mo fẹ́ jẹ ìní ó yẹ yín ni. Ẹ wo amẹ́jà fún iná sórí òrìlé sùn. Ẹ má jẹ́ ká káwọ́ dúró. Ẹ já wá nǹkan ṣe. Ẹ já wá nǹkan ṣe. Ṣé nǹkan tó fẹ́ sọ náà nù? Gbogbo tó bá fẹ́ bá mi sọ padà lọ lílọ bá àmọ́lẹ́wà. Àwọn tó fẹ́ sọ fún mi yẹn ní kọ̀ọ̀kan kó o ṣàlàyé fún. Tó bá ti ṣàlàyé fún tèmi bá dé yóò dẹ̀ wá ṣàlàyé fún mi torí ibi tí mò ń lọ ìwà very very important. Ọmọlẹ́wà ọmọdé yín. Bẹ́ẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ inú ò lè sọ pé kó má ju àárín àwa méjèèjì lọ? A sì ti di mẹ́ta nu ṣùgbọ́n kò gbọ́dọ̀ di mẹ́rin kí ẹnu rẹ̀ ó bonu báyìí ká má ju mẹ́ta náà lọ kò jù bẹ́ẹ̀ lọ. Lógúndé. Lógúndé. Wo mọ̀ ń kánjú lọ bìkan ní dákun. Lógúndé. Borokini. What in the world are you thinking? Iṣẹ́ mi ni mo ṣe. Iṣẹ́ òṣìwò nìyẹn. Iṣẹ́ òṣìwò. We are supposed to be a team. We are supposed to work together. Teams plan together. Ǹjẹ́ o lo pẹ̀lú wá fún mi ti bẹ̀? So, all the interviews to say was to make a statement. Àbí ẹ̀gbọ́n kan tó sọ. Wòròsì tó sọ. Take what is it? No! Ẹni tó bá fẹ́ ṣeré ọmọdé ló máa ń ṣe yẹn. I was just doing my job. Whether I feel wanted or not, it's a different topic entirely. Have you ever asked me? Mo fẹ́ join meeting tí mo lé ẹ padà rí. Actions speak louder than words. Action! My God! Ẹ jọ̀ọ́, ṣẹ́yìn méjèèjì ti ṣetán. All right. Okay. No problem. Good. So, what is next? Gbọ́, àjàfẹ́tọ̀ gbogbo Nàìjíríà, ẹ sọ̀rọ̀ náà. Kí ló tẹ máa ń ṣe wọ bọ̀bọ̀ inú? Kí ni? Kí ló ń ṣe ẹ́? Kí ni? So, ẹ lè sọ̀rọ̀ ni. Honourable's fingerprints are all over this difficulty. Wọn ò kẹ̀ rárá. Kí yẹn túmọ̀ sí pé kò sí nǹkan tá a lè ṣe ni. No, far from it. A máa tẹ̀síwájú ni. I still have more contacts with me. So kí la wá ń dúró ṣe? What? Ṣebí tí mi wá ń sìn. Why you not looking at me? Kí ló tó wá ń ṣe báyìí? Kí ni? Wo anything bá fẹ́ ṣe yẹ ṣe. See, I don't like that tone. I don't like it. Please. You will not tell me what you like, Mr. Rotimi. I am a professional and I know when to cross the line. Thank you. That's just being petty. Shut up. Ẹ ṣe dúró síta, ẹ ṣe wọlé. Mo dẹ̀ ti fẹ́ máa lọ tẹ́lẹ̀ kẹ́ máa wọ̀ ọ́. Sista Lọ́ládé, ẹ̀yin àti ọmọ yẹn ṣá. Ọmọ yẹn ti dájú yín mọ́ o. Ó dẹ̀ wá ń ṣeré tẹ̀ ni o, mo kàn máa ń like kí n wá kí n. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Hello sir. Okay father, máa bá yín ní office very soon. Okay sir. Ẹ jọ̀ọ́ mo máa need láti lọ nsìn, mo fẹ́ yọjú sí father. Okay. All right sir. Okay, ẹ kú tọ́jú wọn. Ẹ ṣé gan. Come in. How is it? Ẹ ṣé sir.
Ǹjẹ́ o ti wọ bírí? Rárá o. Obviously. Iṣẹ́ wo gan ló ṣe ń bí inú? Mo máa ń ran àwọn olùkọ́ lọ́wọ́ nínú class. Mo dẹ̀ máa ń bá wọn ṣiṣẹ́ pẹ́pẹ́pẹ́ káàkiri. Bí teaching? Kò síṣẹ́ tí mi lè ṣe. I am very grateful to be here, sir. Okay. Èló gan ló ń gbà lóṣù náà? Wọ́n máa ń fluctuate. Kí ni range? Between 10 and 15,000 naira, sir. Ìyẹn kéré gan náà. Graduate ni ẹ̀ náà. Ó dẹ̀ máa ń tó mi o. Má tanra ẹ̀. Má fi ìwà ìrẹ̀lẹ̀ tí ò dénú bojú. If you are silent about your pain, it will kill you, and people will think or insinuate that you enjoyed it. That's true, sir. Ṣé o mọ Sister Ruda? Ben. She will be leaving next week. Kí ló dé, kí ló ṣe wọ́n? Kò sí nǹkan kan àsìkò tó náà ni. Mo ní láti ya ọ̀dọ̀ wọn nìyẹn o. She has been so good to me. Anyway, the plan is that you replace her, and that is if you are interested, of course. Sami kì í ṣe teacher. But you like teaching and you are good at it. Sister Ruda ti sọ̀rọ̀ ẹ dáadáa. Èmi fúnra mi náà mo dẹ̀ ti ń observe ẹ láti ìgbà tó ti débí. Èèyàn jẹ́jẹ́ ni ẹ́. Ó dẹ̀ kí n rojú iṣẹ́. Tó bá dẹ̀ máa dá sọ̀rọ̀ náà pẹ̀lú òye ni. Ẹ ṣé sir, àmọ́ tó bá ní tó nílò time láti ronú pa ẹ̀. Kò sí wàhálà. I'll give you till the end of this week. Okay. Ẹ ṣé sir. All right. O lè máa lọ. Yes, sir. Kábíyèsí, bó ti jẹ́ pé abẹ́rẹ́ kéré tóun kì í ṣe mímì fẹ́ díẹ̀. Bí abẹ́rẹ́ ọ̀bá ti wá ṣe é mì fún ẹdìẹ, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Débọ́lá rí ní ọ̀dọ̀ wa ń bí o. Ẹ jẹ́ amójútó ọ̀rọ̀ Débọ́lá kó mọ̀ kó bá wa láàfin yìí o. Débọ́lá? Ta ló ń jẹ́ Débọ́lá? Wèrè kan tó ní òun ní orí ìtẹ́ jókòó sí ìtọ́sí ni o. Ọ̀hún. Ṣé wọ́n nìkan ni? Ọ̀tún. Ẹ̀yin ò ní sòótọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ ní sòótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ wípé kí ibi ọ̀rọ̀ kábíyèsí lọ́rùn ń ló pè àwa náà. Ń ta fẹ́ náà nù. Kí wá ní ọ̀hún tẹ̀sí. Ṣé kí wọ́n pè wá sáàfin ní kájọ ní gbólóhùn àbí báwo? Ẹ pè wèrè ààfin. Ẹ pè wèrè wá ààfin. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bóyá ń bugi jẹ lọ́wọ́ ni. Wèrè gidi lẹ́tà sọ yìí. Kì í ṣe tó gbọ́dọ̀ máa báyàn gbé olórí burúkú èèyàn ayé àtọ̀run ni. Lógun dé. Débọ́lá màrà sọ. Ó sọ̀rọ̀ Débọ́lá kọ́kọ́ mú ìdà kó o fi lálẹ̀. Kábíyèsí ẹ jẹ́ amójú sọ̀rọ̀ Débọ́lá o. Olórí burúkú Débọ́lá o. Ó burú jù bọ́lá o. Èmi sọ tèmi o. Ṣé nílùú ìlú káwa náà wà ní? Kò tiẹ̀ nira. Àbí òsì kí lẹ́yìn rò pé a lè sọ? Kábíyèsí. Ẹ wò kábíyèsí. Ṣé rí ọ̀rọ̀ ọmọ tí mò ń sọ yìí? A ń láti fi pamọ́ síbi tó jìnnà rere. Ẹ wò inú gbólọ̀ pẹ́ gbé. Inú gbólọ̀ pẹ́ gbé. Ẹnìkan ìkọ́lé adẹ́tẹ̀ sí ìgboro. Tẹ́ ẹ bá fẹ́ gbádùn orí oyè yìí kí àsìkò yóò sì la àkùnkọ́ láaka. Kábíyèsí. Ọ̀rọ̀ ọmọ tá a gbọ́dọ̀ mójútó ni o. A fi pamọ́ dígbó rere kó jìnnà sí wa ni o. Lógúndé. Bóyá mi ò mọ̀ jẹ́ yín lọ. Ẹ máa jẹ́jẹ́jẹ́. Lógúndé. Ẹ máa ranjú. Wá lè ṣe nǹkan tó ń sọ yìí. A lè túmọ̀ ní túbú. Ẹ̀ṣẹ̀ wo gan-an la fẹ́ ló ṣèwà tá a fi ṣe túmọ̀ ní túbú. Ọ̀dà àbáwọn. Of course he still has his own rights. We can't do that. Ẹ wo Lógúndé ò tiẹ̀ ṣe náà fún gbogbo èyí tó sọ yìí náà. Màá wá nǹkan ṣe sí. Back to why I called this meeting. Ìdí tí mo ṣe pè pàdé yìí ni pé àwọn kan ń bọ̀ wá ṣiṣẹ́ lórí ilé àlùmọ́nì wa o. Ẹ jọ̀ọ́ kí la máa ṣe sí ìtàn? Kí la fẹ́ ṣe sí? Ẹ wò kábíyèsí tí n bá tún sọ̀rọ̀ nísìn àwọn afẹ́fúngbẹ́mu kan wọ́n á tún ní ìwọ̀n tó mọ̀rọ̀ sọ. Àwọn èlé rorí bí ẹyẹ bá ṣe lọ là á ṣe sọ òkú ẹ̀. Olúwa mi èmi tó fẹ́ kẹ́ ẹ ronú
ṣe rí ntọ́ bá jọun láfiwé wọn o kábíyèsí ṣe rí àwọn tá a máa wá nǹkan àlùmọ́ọ́nì yẹn olè ni wọ́n o olè ni wọ́n ìwọ́dà kankan mà nítorí ṣe jẹjẹ olè ni wọ́n o ṣe rí tí wọ́n bá wa mẹ́fà fún wa 25 ti dápò tí wọ́n o olórí burúkú ni wọ́n èmi máa ń tí mọ̀ sọ o ọmọ tí mọ̀ sọ àwọn eléyìí ò kú omi kankan o wọ́n kú wọ́n rìn wọ́n jáde nílùú o wọ́n jáde nílùú o 45 years gbẹgbẹ kó. ṣé wọn nìkan ló wà láàfin ni. àwọn eré yóò tẹ wá ń ṣe bẹ́ẹ̀. mo dì ọ lẹ́nu. wọ́n ń ṣe eré yàn bẹ́ẹ̀ so you have nothing to worry about. ẹ wò ní kábíyèsí ẹ dákun irú àlùmọ́ọ́nì wo gan la nílẹ̀ yìí. Irin ni yes iron. Irin. gbogbo ẹ máa tó yí ẹ very soon and mo fẹ́ kó jẹ́ pé Lógúndé ló máa head ẹ̀ òun ló máa represent. kábíyèsí ẹ má jò jẹ́ báwọn. èèyàn tẹ́ ní àwọn èèyàn ń bọ̀ wá ṣiṣẹ́ lórí ilẹ̀ tó ní rárá kò rí bẹ́ẹ̀ ẹ tó wá ní òun náà àtúnṣe ẹ má jò jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí. olúwa mi ipa abẹ́rẹ́ ńlọkùn ọ̀tọ̀ kò sí ibi tẹ kódà bẹ́ẹ̀ ní kí n bẹ́ẹ̀lù náà máa bẹ́ẹ̀lù ẹ fi tàwọn ọlọ́tẹ̀lẹ̀ o n tẹ̀yìn ti ní máìndì ní kẹ́ẹ̀ṣẹ́ o ọlọ́tẹ̀lẹ̀ àwọn eléyìí o wọ́n lè lè jẹ́ ọmọ ìyá wọn o. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹjọ́ máa ṣiṣẹ́ yẹn. èmi nìkan lè dáṣẹ́ ètò mẹ́lẹ̀ gan ṣe kọ̀pọ̀ dandan. o ṣe gbèrú. kọ̀pọ̀ dandan káyìn méjèèjì ó ṣe kankan bẹ́ẹ̀. Lógúndé o. olúwa mi. ẹjọ́ máa ṣiṣẹ́ yẹn. ẹ kò burú tẹ́ bá ti sọ bẹ́ẹ̀. ṣé wàá ti Susan ń fẹ́ra yín? What? Are you dating Susan, yes or no? Túnú, kí ni dating Susan ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? See, never mind. Don't worry about it. No, I want to know. I just want to know. That's why I'm asking you. But Why since you... you're making it look like I don't know. So No. It's fine. It's fine. I said never mind. I just want to know. Never mind, please. How far? Same story, no ni. Take it easy. Take what easy? Nobody's talking. We still have some contacts here. One, it's all right. You can't say that shit. You know what? I'm done here. Excuse me. Leave him, let him go. Let him go. Now. Dúró. Take a look. Táwọn ẹ̀ bá ti balẹ̀. Dúró. Táwọn ẹ̀ bá ti balẹ̀. Ẹ kúrò bí mọ́tò tán. Mi ò mọ̀ jàre, ó mọ̀ pé mi ò expect ẹ̀. Isaac mi ò kí n ṣe teacher. Ó dáa. Thank you very much. Ṣé. Kíákíá ni. Bẹ́ẹ̀ ni sir, mo ti rò mo dẹ̀ ti come at a conclusion sir. Bẹ́ẹ̀ ni sir. Did someone talk to you about this? No. Èmi náà ni mo kàn dára fúnra mi. Mo kàn wò pé nǹkan tẹ́ sọ náà ó make sense. Bẹ́ẹ̀ ni sir. I guess congratulations are in order. Thank you, sir. Yes, come in. Good afternoon. Father. You're welcome. Kí ló ń ṣẹlẹ̀ ń bí? Òun ló máa replace Sister Rhoda in primary 4. Kò kí ń ṣe teacher. She's good enough. Is there any problem here? Kò sí. Lolade. Yes, sir.
a máa sọ̀rọ̀ later. Okay. Okay, sir. Yes, sir. Ó ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹni sùúrù gbẹdẹ parọ́ níbo lẹ ṣe bẹ́ẹ̀ wà? Ẹgbẹ́ gbogbo yẹn kí lẹ sọ? Ẹgbẹ́ yẹn. Mi lè gbàgbé gbogbo yẹn. Ọba ló la ẹni láti correct àwọn bad habits tí ẹni tẹ́ sọ pé fẹ́ jọba. Ẹ wò ó tí ì máa gbóró gbèsè yẹn. Ipe máa jọba àlá lásán ni. Ṣé dream? It's probably for the best. Kí lẹ sọ ìtòrí Ọlọ́run? Ẹ wo ayé mi rè lọ́wọ́ yín ṣé fẹ́ bá ayé mi jẹ ni? Gbogbo àwọn wèrè tó ń tẹ̀lé mi yẹn wọ́n ti betray mi. Bastard ni wọ́n. Wèrè lówó. Bastard lówó. Ó dà kí lẹ fẹ́ kí n ṣe fún yín? Àní mo ní mo fẹ́ jà. Mo fẹ́ jà. Ẹ fẹ́ jà. Then you are in wrong place. Àwọn kì í jà ń bí. Kí lẹ ń sọ lẹ́nu yẹn? Àní mo ní mo fẹ́ ṣẹjọ́. Ẹ fẹ́ ṣẹjọ́. Ó túmọ̀ sí pé ẹ fẹ́ pe ìlú pàkúrọ̀ lẹ́jọ́. Ṣé kò possible? Greta Thunberg àtàwọn ọmọ ẹbí 15 wọ́n pe so many countries lẹ́jọ́. So ọ̀darí ìlú pàkúrẹ́ ló máa hard fún mi. Kò possible àbí? Ọbalọ́lá, èmi ò sọ fún yín pé kò possible. Bó ṣé ẹ mọ àwọn wàhálà tó wà ní. Wàhálà yẹn gangan mo fẹ́. Òní wàhálà lè ní wàhálà yẹn gangan mo fẹ́. Kọ́ ẹjẹ́ ṣe wàhálà kẹjẹ káwọ́ bò. Ẹjẹ́ bò. Ṣé màá gbọ́ tí. Mi ò lè gbọ́ tí yín. Mi ò lè gbọ́ tí yín. Gbọ́ tí gbé kiri ẹ̀kan gbọ́ wọ́n ti yín bí. Ọ̀dẹ ẹ má bínú. Máa gbọ́ tí yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé ti ready láti gbọ́ tèmi? Máa gbọ́. Ọbalọ́lá, I need to tell you the truth. Okay. The rules guiding the appointment of the next ruler was followed. Ẹ dẹ̀ mọ̀ wípé Adélé ló láṣẹ lórí everything. Kí lè sọ yìí? Ọbalọ́lá, Ifá sọ wípé. Ifá sọ wípé kí ló kọ Ifá àti ìjọba? Kí ló kọ Ifá àti ìṣẹ̀ṣe? Àbí Ifá sílì ni? I will repeat once again. Ṣé máa farabalẹ̀ gbọ́ tèmi? Tẹ́ ẹ bá sọ ìsọkúsọ. Okay. Ṣẹ́rí the only way tẹ́mi lérò pé ẹ lè fi affect àwọn people yìí. Tọ́ ipá àwọn gan ni choice mọ̀ ni wípé kí ẹ níjọba by your side. Báwo ni ṣe fẹ́ ṣe? How possible? Possible. Torí pé ìjọba borí everything. Ó borí àṣà, ó borí ìṣe, ó borí ìṣẹ̀ṣe gan. Tí ìjọba bá pàṣẹ, kò sẹ́ni tó máa yẹwọ́ ẹ̀ wò. Kò sẹ́ni tó fẹ́ ṣẹ̀wọ̀n ìjọba. So tẹ́ bá ti ní ìjọba by your side, àṣẹ tí ìjọba bá ti fi sílẹ̀, everybody máa tẹ̀lé. Kò sẹ́ni tó máa yẹwọ́ ẹ̀ wò. Wọ́n bí anybody dá, ẹni tó bá fẹ́ ṣẹ̀wọ̀n lóko. Ọbalọ́lá, àṣírí ni mo fún yẹn. Àṣírí ìdánwò ni. Àṣírí mo fún yẹn. Borokini. Kí ni yẹn?
Who be this? Wetin cause all this thing now? Wetin cause all wetin? Kí ló dé drop bele? Ẹ kó ṣílọ jàre kẹ́ sọ fún gayin kó bọ́lẹ̀ nínú mọ́tò. Ẹ sọ fún olòṣì tó wà nínú mọ́tò yẹn kó bọ́ sílẹ̀. Mr. Man, why keep telling us my drive by? Oh my God, boss! See this man, see how they drive give us for here. What's going on here? What is going on where? You are a bastard. Èmi. Bẹ́ẹ̀ni. Well, boy, ṣé kò ń ṣe kọ́ọ̀lù ẹ̀ka ti pàdé pẹ̀lú gbogbo rádaràda tó kó rẹ̀ sí? Èmi lèmi ṣe rádaràda. Yes, of course. Èmi lèmi ṣe rádaràda. Tí n bá gbàjú joyin, ìgò ojú yín àkọ́kọ́ fò dànù. Èmi ni mo ṣe rádaràda. Oh my God. Ṣé mọ̀ nǹkan tẹ́ ń ṣe ṣá? Okay. Listen, kí ló dé tó choose láti fẹ́ hurt ara ẹ̀ àbí o fẹ́ parẹ́ because whatever you desire will happen to you here today. Ṣé wà ókè ṣá? See me, see bro. Tí n bá sọ ókè sí yín lẹ́nu, eyín adé àkọ́kọ́ fò dànù. Deal with him. Deal with who? Looking at who? Ẹ káàsán sir. Orúkọ mi ni Adégòkè Igwe from Daily Glass magazine. Secretary media jẹ́ kó wọlé. Kí ni ẹ lè sọ nípa client yín Honourable Alubarika àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n lọ dojú ìjà kọ Ọ̀gbẹ́ni Rotimi tí ó kù díẹ̀ kí wọ́n lù pa? Oh, ẹ ti gbọ́ nípa ẹ àbí? Get out. I just asked a simple question. I said get out! Dájúdájú, ó fi hàn wípé ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀ àti wípé ṣé client yín kò ní gbàgbọ́ nínú yín bí ni? That's it. Out. Get out! What is next Get for out. you and your client? Get out. Is that all I said get out. your Get strategy? Out. Get out! Idiot. Àtúnbí mẹ́wàá tí a lọ jẹ dínà ní villa wọn tí ó wà ní Òkè Ìbàrà. Mo ṣe ń jẹun lọ ní Honourable fi ojú bákọ̀bákọ̀ wò mí. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ wa kan lè ti sọ fún wa wípé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwọn gbọ́ pé Honourable fi ọwọ́ kan ìkọ́nú àwọn obìnrin tí ó wá jẹ dínà ní ọ̀dọ̀ wọn. Eléyìí ni ó wà ní ọkàn mi nígbà tí Honourable wò mí bákanbákan. Ẹ̀rù sì bà mí gidigidi gan. Ìgbà tó wá yá, wọ́n á béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí tí èmi ò fi sọ̀rọ̀ pẹ́ rárá. Be fine girl like me, ó yẹ kí n máa sọ̀rọ̀ dáadáa. Wọ́n dẹ̀ sọ fún mi pé èmi ni mo ní ara jù nínú gbogbo àwọn ọmọbìnrin tí ó wà. Ṣé ẹ̀gbẹ́ wọn ló jókòó sí? Irọ́ o, ibi tí mo wà ó jìnnà sí ibi tí wọ́n wà. Ṣùgbọ́n Honourable fi ọwọ́ kọ ìkọ́nú àwọn ọmọbìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ lọ́rùn, ìyẹn Abigail. Okay, so kò sí olùkọ́ kankan níbẹ̀? Àwọn méjì wọ́n wà níbẹ̀. Ọ̀gbẹ́ni Alonge àti Miss Ajao wọ́n wà níbẹ̀. Okay, so kí ló tún wá ṣẹlẹ̀? Ìgbà tí ó yẹ kí a máa lọ sí ilé ní Honourable bá ní pé kí tẹ̀lé àwọn lọ ibì kan pé kí wọ́n lọ gba special price nítorí pé èmi ni mo dress jù. Okay, so kí ló tún wá ṣẹlẹ̀? Mi ò fẹ́ lọ o. Ọ̀gbẹ́ni Alonge ló pariwo mọ́ mi wípé mi ò lẹ́kọ̀ọ́. Mo wá dìde mo wá tẹ̀lé wọn. Ìgbà yẹn ni mo wá dìde tí mo wá tẹ̀lé wọn lọ.
ìgbà tí mo wá dé nínú yàrá wọ́n ní pé kí n jókòó sí orí bẹ́ẹ̀ wọ́n wá bọ́ ṣòkòtò wọn. You can do this. It's okay, you can do this. Ìgbà tí wọ́n ní pé kí n bọ́ bàtọ́ ní bàtí wọ́n wá bọ́ ṣòkòtò wọn. Wọ́n ní pé kí. Easy. Look. Bele, sorry. Look. Bele. She has to finish this video. Torí tí o bá parí video yà ní nǹkan tá máa lò ní court. And again, honorable, he can get away with it. Yeah, try. Yes, biti báwo. Case tó wà wájú wa yìí. Èmi ò ṣe case o. Èmi ò ṣe sọ̀rọ̀ sí fídíò kankan mọ́ ni. Okay. Okay. My dear, you can do this. Check out Pari. Borokini. What? I swear I want to kiss you. Why? I don't know. Àtìgbà tí mo ti ọwọ́ ìbàdàn mo ti fẹ́ kiss you. So kí ló wá ń dúró dè? Just come here. Just take it slow.